lè gbàgbé ló jẹ́ o, má lè gbàgbé ló jẹ́. Ọjọ́ ìgbéyàwó má lè gbàgbé ló jẹ́. Adétayọ̀ ló sọ pé aládùn ní òye kájọ pẹ́ fúnra wa. Ọpẹ́ ló yẹ yín o lólùfẹ́ òye ló yẹ yín o mo bá yín dúpẹ́. Ọpẹ́ ló yẹ yín o lólùfẹ́ iye ló yẹ yín o mo bá yín dúpẹ́. Ọpẹ́ ló yẹ yín o lólùfẹ́ òye ló yẹ yín o mo bá yín dúpẹ́ o. Ọpẹ́ ló yẹ yín o lólùfẹ́ iye ló yẹ yín o mo bá yín dúpẹ́. Ọpẹ́ ló yẹ yín o lólùfẹ́ iye ló yẹ yín o mo bá yín dúpẹ́. Ọpẹ́ ló yẹ yín o lólùfẹ́ iye ló yẹ yín o mo bá yín dúpẹ́. Ìbálòdé tó yọ orí adé àlà ní mo kọ́kọ́ rí bá fọlọ́hún ọba. Ọba lánàá ọba lónìí òní níwò yí ọlọ́ba lọ́jọ́ ayé gbogbo ìláyà láwùrọ̀ orí ọba tó ní kó wá. Adétayọ̀ Ọláyẹmí ó síbẹ̀ yìí ní ìwé òwe kú ayẹyẹ ìgbéyàwó ọjọ́ tẹ̀ ní ẹgbà onígbàrí owó ẹ̀yìn ìdànù láyé tẹ̀ wá. Àjíǹde ọmọ jẹ́ ààrẹ ìhòmà lè lágbára olóhùn ọba ikú nífilé ẹ̀yìn sọ òdì àrò nífilé ẹ̀yìn sọ dẹ̀dẹ̀. Ìgbà yìí ti ń dùn yọ ọlọ́run ọba oníjó tán láíláí. Ẹ ò ní ìrẹ̀lẹ̀ ẹ̀ sì máa ga ní lágbára olóhùn ọba ẹni máa padà sáì ìdá ọlọ́run ọba oníjẹ nǹkan jùkú láyé. Adétayọ̀ ọmọ agbọ́dẹ ní ìṣe bí wọ́n ní ké sí. Ọláyẹmí ó Àdùnní Adé sí bí wọ́n ní ìwé òun. Ẹ̀kú àyájọ́ ọjọ́ ìgbéyàwó ọjọ́ tẹ̀ ní ọlọ́run ọba oníbọ̀jọ́ ìníjẹmọ́ ẹ̀yìn lójú láyé. Ẹ ò ní rògbé sọnù bí o ṣe bí ọmọ lágbára ọlọ́run ọba ìgbà yín ti ń dùn yọ ọlọ́run ọba oníjọ́ tán. Ẹ ò ní rẹ̀lẹ̀ ẹ sì máa ga ní lágbára ọlọ́run ọba ẹni máa padà sáyé ìdá ọlọ́run ọba oníjẹ kanjúkú láyé. Adétayọ̀ Ọláyẹmí síbẹ̀ yìí ni òun ké sí. Mo kí yín ẹ̀kú àṣeyẹ ẹ̀kú ayẹyẹ àyájọ́ ìgbéyàwó tẹ̀lé ọlọ́run ọba onídàlẹ̀ irú láéláé. Ọmọ abọ́dẹ ni ó Adétayọ̀ ṣe bí wọ́n ní ké sí. Bàbá Ayọ̀mídé, bàbá Dorcas, bàbá Tèmítọ́pẹ́ ṣe bí wọ́n ní wíwọ́n ọmọ oníkú mọ́ yín lójú. Ẹ̀yin náà ò ní bá sọ̀nù lọ́wọ́ àwọn ọmọ lágbára ọlọ́run ọba oníjẹ kanjúkú láyé. Adétayọ̀ Ọláyẹmí síbẹ̀ yìí ni òun ké sí. Ọmọ abọ́dẹ ní ìṣòfin ìwé lọ orin mi lónìí wọ́n gbalẹ̀ àwọn bàbá rẹ̀ lọ Ògbómọ̀ṣọ́ ní sílùú àwọn bàbá tó bí ọlọ́mọ. Ògbómọ̀ṣọ́ ọmọ Ògbómọ̀ṣúgun Ògbómọ̀ṣọ́ ọmọ Àfọ̀gbójà níbi wọn tí ìjẹ̀ka wọn tó mọ ọkọ̀ yẹn gan nínú ilé bàbá yín. Ìyá Bàrúkú wọn lẹ́ẹ̀ gbọ́dọ̀ orúkọ bàbá Bàrúkú wọ́n lẹ́ẹ̀ gbọ́dọ̀ sòjòjò ìkòkò gbẹ́gìrì ló sọnù ní bàrú lélà fáńdùkú wò dákẹ́ ikú láyé ikú ọ̀dẹ létí ìgbèrè bàfin ní ọ̀dẹ sàkú àgbà. Ibi apẹni sí ìlànà pé lókè èlérè ibi apàfọ̀ sí ìlànà pé nísàlẹ̀ àfọ̀n. Ibi apọ̀ra sí ìlànà pé nísàlẹ̀ ọ̀rá nílé bàbá dúbí ọlọ́mọ bàbá yín wá jagun títí wọ́n lọ fapúrọ̀ lẹ̀ sọ́jà ajagun. Ogun òjàjàjà kókó wọn ló gbọmọ sọ àjílẹ̀ tẹ́rí. Láyé ọkà ọmọ alágbà nira rí ọmọ àjọpákẹ́ nímọ̀já mo ṣe mọ́lẹ̀ lápá.
lónìí mo rí ìgbà lọ́dọ̀ àwọn bàbá tó bí ọlọ́mọ Ògbómọ̀ṣọ́ máa gbójà. Adétáyọ̀ wọ́n tún gbalẹ̀ olólùfẹ́ rẹ̀ lọ Ọláyẹmí Àdùnní Adéṣíbóhùn ni wọ́n ké sí. Ògbókun ní sílùú àwọn bàbá tó bí lọ́mọ Ìjẹ̀ṣà òṣèré onílẹ̀ òbí ọmọ ẹlẹ́ni àtẹ ẹ̀kọ́ ọmọ ẹlẹ́ni ẹ̀wẹ̀lẹ̀. Ìjẹ̀ṣà onídìí ìsáná ìlélẹ̀ wọ́n wá sí múná roko. Mọ̀jàní òjá kíra wa létí kẹtù ògbólógbò olóbi Ìjẹ̀ṣà. Ta ló sì lápòpò bí ìkómọ mímọ́ fẹ́ jẹ́ ọmọ tẹ́ni ọwá gbógun. Ọ̀sán ní Ìjẹ̀ṣà bẹ̀ ní títà lọ́jà. Ọ̀sán ní Ìjẹ̀ṣà bẹ̀ ní rírà lọ́jà. Bọ́bádà sálẹ̀ wọn amúsà lẹ́nà ọmọ ọba wa máa jólóye. Èyẹ ìjólóye dùnrẹ́ Ìjẹ̀ṣà. Tani ọwọ́ àjòlóye dùn mí tèmi orí ọ̀la mú ọmọ agbódò kòkó ní mo yẹ Ìjẹ̀ṣà òṣèré olódò wa panadà. Ilé ọmọ olóbì kọ wọ́wọ́ ti wọ́. Ọmọ olóbì kọ wọ́wọ́ ti wọ̀. Èyí ọba jẹ́sẹ̀ ní àwọ̀ sápò ẹni èyí tí ó bá jẹ́sẹ̀ ní àwọ̀ sínú igbó ẹranko búburú àròmú jẹ. Nínú ilé àwọn bàbá rẹ̀ ní Ìjẹ̀ṣà òṣèré olódò wa panadà. Lónìí mo rí ìgbà lọ́dọ̀ àwọn bàbá tó bí ọlọ́mọ. Adétáyọ̀ àwọn abọ́dẹ̀rìn sí bí wọ́n ní ké sí. Ọláyẹmí Àdùnní Adéṣẹ́fì ìwé lọ owó ní mi àṣeyí sàmọ́dún ọdún ayọ̀ lẹ́sìn máa ṣe lágbára lóhùn ọba. Bí ó bá gbé ta ní ìkéwì látẹ̀ẹ̀kan orí àti àlà nílò orúkọ tèmi jẹ́.